ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday June 15 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní gbọgbọ́n ó gbà mọ́ gbòye gbà kí sára dáadáa lọ́jọ́ tòní o. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣeé ṣe kí responsibility tuntun kan kó fẹ́ jẹ lọ́jọ́ tòní tá fẹ́ stress yín. Responsibility lè jẹ́ láti ara ẹni tí ó jẹ́ alátìmọ́yìn kan, ó lè jẹ́ àbúrò àbẹ́gbọ́n tó ṣe é pé títí di ọwọ́ àṣálẹ́ gan ó ṣe é kó ṣe é pé ẹ máa láwọn kankan tó ṣe é pé a máa dùn yín lọ́kàn, bóyá tàbúrò kan ṣe fún yín àbí family member kan ṣe fún yín lọ́jọ́ tòní. Àwọn kankan náà wà tó ṣe é pé ẹ fẹ́ ṣe ní inú ilé yín gangan lọ́jọ́ tòní tó ṣe é pé a fẹ́ máa dùn yín lọ́kàn báwọn pé báwo ni ò bá ti da tó ti bá ètè kíní ìṣe o, ní bá ètè gbígbé ṣe, àwọn èròǹgbà tuntun máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ máa fẹ́ tètè falẹ̀ mọ́, tó sì ṣe é ṣe kí ó fẹ́ fún yín ní stress díẹ̀, tàbí kó ṣe é pé ó fẹ́ fún yín ní àwọn èròǹgbà kan tẹ́ máa rò lọ́sùn lósìn pé ó yẹ kó opportunity kó lè tètè bọ́ sí mi lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni títí family yẹn náà àbí tí ẹ̀gbọ́n àbábúrò yìí náà ó ṣe é ṣe kí ìyẹn náà kí ó fẹ́ bí issue láàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, kó fẹ́ jẹ́ kẹ́ máa wò lọ́kàn pé èmi làbúrò mi ṣe báyìí fún, èmi lẹ̀gbọ́n mi wà báyìí sí, èmi lẹni tó tajọ́ ń gbélé ṣe báyìí fún, èmi lẹni tó kó jẹ́ kọ́sọ́mà tó sọ̀rọ̀ sí báyìí. Àwọn kankan yẹn lè fẹ́ máa dùn yín lọ́jọ́ ti tòní. Ẹ má rèròǹgbà bí ẹ má rèròǹgbà tí ó tọ́ lọ́jọ́ ti tòní. Ẹ free mind yín dáadáa lọ́jọ́ tòní. Nǹkan tó yẹ kẹ́ falẹ̀ mọ́ gangan ni pé ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ ìgbésí ayé yín, èní ò dára rárá láti fi sọ àwọn ọ̀rọ̀ fún yàn àbí láti fi bínú àbí láti fi jà rárá. Tẹ́ bá jà lọ́jọ́ tòní, ọ̀rọ̀ kò bá kúngbé báyìí lè máa sọ jáde, ọ̀rọ̀ tó ṣe é pé máa wúwo kàbìtì, tó ṣe é pé wọ́n á fẹ́ wò pé lágbájá ọ̀rọ̀ tó sọ kalẹ̀ lágbára, ọ̀rọ̀ tó lè fọ́yánkọ́yán kan tó ṣe é pé gbogbo family máa fẹ́ fi sọ̀rọ̀ sí yín lọ́jọ́ tòní ló máa jẹ́ ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ó dára kẹ́ wulẹ̀ calm, kẹ́ bánú sọ, kẹ́ má bẹ́nikẹ́ni sọ lọ́jọ́ tòní. Ẹ má wòye sí nǹkan bí àdán tó dorí kodò tó ń wòṣe ẹyẹ, kẹ́ máa wòye sí gbogbo nǹkan tó lọ láyìíká yín. Ẹ máa access àwọn information láti lò fún ìdàgbàsókè ayé yín ló dára lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ bá rí bí àǹfààní kan láti ibi kíbi ẹ receive ẹ, kẹ́ wá rò pọ̀ lọ́kàn yín pé bóyá ọ̀nà wo mo lè gbé gbà tí màá fi lo àǹfààní lọ́nà tó máa gbà ràn mí lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kéènì lè lọ dáadáa, iṣẹ́ máa lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́, relationship yín yẹn ó lè rí bákan lénìí, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10 kù 20 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 11 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ṣùgbọ́n kò sí tẹ́ bá jí lówùúrọ̀ tòní, ẹ máa láàlá mọ́júmọ́ ènì o, ẹ máa láàlá, àlá náà sì máa jàlá tó ṣe pé ó lè bà yín lẹ́rù bákan, ó lè bà yín lẹ́rù bákan, ó lè jàlá family àbí àlá èèyàn tó súnmọ́ yín kan lọ́jọ́ ti tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé látijọ́ mẹ́ta lẹ ti ń láwọn èròǹgbà kan nínú ọkàn yín pé ẹ fẹ́ ṣe báyìí, ẹ fẹ́ náwó lórí igbá, ẹ fẹ́ náwó lórí àwo, àsìkò ìjásìkò tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní yìí o, kí ẹ rí i gbámú látara pé àwọn àǹfààní tuntun máa sílẹ̀, àwọn oore tuntun máa sílẹ̀ fún yín lọ́jọ́ tòní. Tẹ́ máa fẹ́ wọ̀n pé tí n bá ṣe báyìí, tí n bá lé kinní, tí n bá àṣìwò kinní, ó máa bíire fún mi. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà dẹ̀ ló máa rí. Ẹ máa rí nǹkan tuntun lọ́jọ́ tòní, oore tuntun ń bọ̀ fún yín lọ́jọ́ tòní, challenge tuntun ń bọ̀ fún yín lọ́jọ́ tòní tó ṣe pé tẹ́ bá break ẹ̀, tẹ́ bá rí ṣe, abèrè àbànú àbí fọkànbalẹ̀ fún yín. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kẹ́ tó rí customer tuntun wọn pẹ̀lú. Gbogbo nǹkan wọ̀nyí á dùn mọ́ yín nínú lọ́jọ́ tòní. Èròǹgbà tuntun tó bá sọ sí yín lọ́kàn lénìí, bóyá èròǹgbà pé mo fẹ́ ra gbá, mo fẹ́ ràwo, mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣàtúnṣe nǹkan báyìí, ẹ rí dájú pé ẹ tẹ̀lé àwọn èròǹgbà yìí máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú. Ẹ̀yin tẹ́ sì fẹ́ fi nǹkan lọ́lẹ̀ lọ́jọ́ tòní, ẹ lè fi nǹkan lọ́lẹ̀ o. Pàápàá ẹ̀yin tẹ́ fẹ́ ṣe business tó jọ mọ́ real estate àbí investment èyíkéyìí, ẹ lè invest lọ́jọ́ tòní. Investment tẹ́ bá ṣe lọ́jọ́ tòní dájúdájú á bíire, á báyọ̀ àbídùnnú fún yín lọ́jọ́ iwájú. Iṣẹ́ á lọ dáadáa lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́, relationship yẹn náà lọ bó ṣe yẹ kó lọ. US ní owó náà máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé issue máa wáyé lọ́jọ́ tòní láàrin ẹ̀yin àti ẹni tó ṣe é pé ó jẹ́ bí ọ̀rẹ́ àbí bí alásùnmọ́ yín kan. Ọjọ́ tòní ṣeé ṣe kí
àwọn èèyàn fẹ́ máa rò ńgbà tí ó tọ́ sí yín tàbí kọ́ fẹ́ máa ro pé lágbájá yìí bóyá kò mọ̀ nǹkan yìí ṣe bóyá ó ń parọ́ ni bóyá kinní kan ni ó ṣeé ṣe kí irúfẹ́ kọ̀ọ̀bẹ kó fẹ́ máa sọ sáwọn èèyàn lọ́kàn sí yín lọ́jọ́ ti tòní tó sì jẹ́ pọ́jọ́ tòní jọjọ́ tó ṣe é pé àwọn kankan tí ẹ̀ ń lé àbí tẹ́ ẹ̀ expect látọ̀dọ̀ èèyàn ó ṣeé ṣe kó fẹ́ disappoint yín bákan lọ́jọ́ tòní nǹkan yìí lè jẹ́ nǹkan tuntun èèyàn lè dédé hùwà òjijì lọ́jọ́ tòní ẹni tẹ́ tí ń rò pé lágbájá yìí ó máa ṣe nọ́mà tẹ́lẹ̀ kó wá dédé hùwà òjijì sí yín lọ́jọ́ ti tòní tàbí kó dédé má gbé kọ́ọ̀lù yín tàbí kó dédé máa wà tó ṣe é pá máa bí kẹ́ máa rò pé ṣé lágbájá yìí ṣé ó wáìnì mi ni ṣé lágbájá yìí fẹ́ ràn mí lọ́wọ́ lóòótọ́ ni ṣé lágbájá yìí fẹ́ ṣe nǹkan báyìí lóòótọ́ ni ẹ má finú tẹ́nikẹ́ni lọ́jọ́ tòní rárá o ẹ má gbára lẹ́nikẹ́ni lọ́jọ́ tòní rárá ó jẹ́ ọ̀rẹ́ ni ó jẹ́ ẹ̀gbọ́n ni ó jẹ́ àbúrò ó jẹ́ bí ó jẹ́ ará ni ẹ má gbára lẹ́nikẹ́ni lọ́jọ́ tòní ara yín báyìí ní kẹ́ bára lé nǹkan tó lè mú káyé yín dàgbàsókè ní kẹ́ bẹ̀ síbò lásìkò yìí àsìkò ìjásìkò tó ṣe pé ẹ lè fi plant nǹkan kan ẹ lè fi bẹ̀rẹ̀ nǹkan kan bóyá bíi bísínẹ́sì àbí nǹkan kí nǹkan fún ìdàgbàsókè ayé yín ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ máa fẹ́ kára yín kún bàbàrà ẹ máa fẹ́ gbéra yín gẹ́gẹ́ lọ́jọ́ tòní ẹ ní fẹ́ gbin ẹ ní fẹ́ wọ̀ sí rárá lọ́jọ́ tòní ó sì dára kẹwàá lórí ilé nìyín kẹwàá lórí ọwọ́ yín ló dára lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ lẹ́ ń bọ́ rẹ ṣe ẹ̀ ń bọ́ rẹ jáde ẹ̀ ń finú tẹ́nikẹ́ni ẹ̀ ń jẹun nílé ọ̀rẹ́ ẹ jìnnà sí gbogbo nǹkan wọ̀nyí lọ́jọ́ tòní kéènì lè lọ bó ṣe yẹ kó lọ tẹ bá lọ síbi iṣẹ́ lọ dáadáa ṣùgbọ́n má trust kọ̀líìgì yín náà bẹ́ẹ̀ sì ni owó lọ wọlé fún yín lọ́jọ́ tòní iṣẹ́ yín lọ́jọ́ tòní ẹ dá ṣe ni ẹ má ní pé ẹ̀ ń gbéṣẹ́ yín fún yàn kan láti ṣe wọ́n máa disappoint yín kẹ́kẹ́ sára bẹ́ẹ̀ sì ni àwọn expectation yín ẹ má fọkàn sí ju bó ṣe yẹ lọ kí ó lè wọlé nírọ̀rùn fún yín aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ yìí ọjọ́ tó lè rí bákan ló jẹ́ látàrí pé iṣu lè wáyé ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní fún yín o iṣu ibi iṣẹ́ lè wáyé lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ẹ wà kí ẹ fò dáadáa láàyè iṣẹ́ ẹ ní ṣìṣe o ẹ ní ṣìṣe láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ẹ clear mind yín ẹ má máa ronú iṣẹ́ rárá lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín máa ṣiṣẹ́ sí máa ronú ẹ má ronú iṣẹ́ lọ́jọ́ tòní kí ìrònú yẹn má affect mood yín kó má affect iṣẹ́ yín lọ́jọ́ tòní kó má jẹ́ pé ohun tó yẹ kí ẹ mix mọ́ra wọn tádàbí ìgbà pé mixture yẹn ẹ ti lọ gbé síra wọn lọ́jọ́ tòní ẹ ń dáná lọ́wọ́ ẹ ń ṣe ìkọ́kíkan lọ́wọ́ ẹ wà careful ẹ clear mind yín tẹ bá wò pé bóyá ẹ ń ronú àròjù ẹ wulẹ̀ rí dájú pé ẹni kẹ́lòmí bá yín mójútó nǹkan tí ẹ fẹ́ mójútó yẹn kí mistake má lọ wáyé ńbẹ̀ kó má lọ jẹ́ mistake tó máa lágbára tàbí tá lọ bí pé ta ló ní kí n ṣe báyìí ẹ ké sára dáadáa lọ́jọ́ ti tòní àwọn kankan máa ṣẹlẹ̀ lénìí tó ṣe pé a máa bí bẹ̀rù bójó a máa bá ìbàlẹ̀ ọkàn rẹpẹtẹ lọ́jọ́ tòní múdù yín lè má dára lọ́jọ́ tòní ẹ lè ní mọ́tìn gidi gan lọ́jọ́ tòní kódà láàyè iṣẹ́ gan èèyàn lè fẹ́ máa gbọ́wọ́ wọ́n lè fẹ́ gbógun ti ọ̀tá yín ní ọjọ́ tòní ní ààyè iṣẹ́ gan kí ẹ ké sára tó ṣe pé ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeéṣe kí nǹkan náà tó ti wá lágbára díẹ̀ sí tó ṣe pé ẹ máa fẹ́ máa rò lọ́tún lósìn pé báwo ni kíni ṣe ń lọ báyìí báwo ni mo fẹ́ ṣe báyìí ọ̀nà mo fẹ́ gbé gbà ẹ free mind yín ẹ fọkàn ara yín balẹ̀ kò sí bó tilẹ̀ kò rí kò sí bóyá lágbára tó gbogbo nǹkan máa padà rí bí ẹ ṣe ń fẹ́ tèmi bá tiẹ̀ rí bákan ọ̀la máa padà dára ni àwọn èèyàn àti olólùfẹ́ yín ó máa gún régé àwọn yìí máa support yín lórí ohunkóhun lọ́jọ́ tòní nǹkan kí nǹkan tẹ bá fẹ́ ṣe tẹ bá rí pé múdù yín ò gbé àbí ẹ̀ tí yín ò gbé àbí dàrúdàpọ̀ kan náà pọ̀ ó lẹ̀ ké sí ẹni tó jẹ́ olólùfẹ́ yín àbábòrò yín àbẹnikẹ́ni láti ràn yín lọ́wọ́ lórí nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe tó wá important lọ́jọ́ tòní ẹ free mind yín pátápátá iṣẹ́ á rí bákan ìyówó náà lè rí bákan lọ́jọ́ tòní aago 7 kù 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀mí àrí gbárùkù tì látọ̀dọ̀ àwọn èèyàn adúró tì yín wá sọ́pọ́ọ̀tì yín inú yín àdùn ara yín ayágágá lọ́jọ́ tòní àdàbí gbà pé stress yín ò fi fẹ́ pọ̀ rẹpẹtẹ torí ẹ máa rẹ́ni bá ṣe ẹ máa rẹ́ni dúró tì yín lénìí tó ṣe é pé àwọn nǹkan tuntun gan máa jẹ lọ́jọ́ tòní ọ̀rẹ́ tuntun máa wọnú gbèsè yín lọ́jọ́ tòní ọ̀rẹ́ tuntun ìbáṣepọ̀ yín lè jọ pẹ́ kọrin kése dáadáa lọ́jọ́ ti tòní ẹ̀fà ìgbẹ̀yàn tuntun tó bá lòun fẹ́ mú yín lénìí kò sí wàhálà wọn lérò ń gbà burúkú sí yín rárá ẹ̀yin náà ẹ wẹ́kọ̀mù yàn tuntun nú gbèsè yín lọ́jọ́ tòní ẹni tẹ́ bá wọn wẹ́ bóyá lábájá ẹ̀ mo fẹ́ bá a ṣe ẹ free láti bá wọn ṣe lọ́jọ́ ti tòní àsìkò yìí dára láti fi bẹ̀rẹ̀ friendship fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ìtẹ́jẹ́ single náà tíyàn kan bá sọ fún yín pé lábájá mo like ẹ tẹ́ bá ti wò dáadáa tó bá jẹ́ pé kíní ni ẹ lè accept ẹ kẹsìjọ máa dọ̀rẹ́ náà látara ìbádọ́rẹ́ yẹ lè wá decide kò jẹ́ ẹni dára bí ó dára ọ̀pọ̀lọpọ̀ yín sì rè lọ́jọ́ tòní àǹfààní tuntun lè sílẹ̀ látara ẹni tí ó jẹ́ bí ọ̀rẹ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ jọ wà tẹ́lẹ̀ àsìkò yí àsìkò tó dára ló jẹ́ fún yín tẹ́ bá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork ẹ máa ríre gbámú dáadáa níbi iṣẹ́ tí ìyá wọlé fún yín bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín á lọ dáadáa relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ aago 7 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní níràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ yìí ó gbọgbọ́n ó gbàmọ́ gbòye ó gbà kí sára dáadáa
ó ṣeé ṣe kí ire wọlé o, ṣùgbọ́n àwọn nǹkan tó dàbí ìpèníjà ibi iṣẹ́ ó máa pọ̀ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ibi tí ẹrù kan re sí ó ṣeé ṣe kí orí ibẹ̀ kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ẹ má finú tán ẹnikẹ́ni, ẹ má finú tán yàn rárá lọ́jọ́ tòní. Ẹni tó dàbí ẹni tí ẹjọ́ fẹ́ra tẹ́lẹ̀ àbí ẹni tó dàbí ìgbà pé ẹjọ́ wọnú ara dáadáa lásìkò yìí, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kán fẹ́ hùwà tó ṣe pé á fẹ́ múnú bí yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní ní ààyè iṣẹ́. Nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe, ẹ fọgbọ́n ṣe, ẹ fẹ̀lẹ̀ ṣe lé lórí. Kí ẹ ṣe mistake má wáyé lórí ohunkóhun. Ẹ má ronú àròjù rárá lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá ń láàlá ó ṣeé ṣe kí ẹ láàlá lọ́jọ́ tòní, tàbí kí ẹ kẹ́fìn kankan látara ẹni tó jẹ́ bí olólùfẹ́ yín lọ́jọ́ tòní, tàbí kẹ́ ní ibi iṣẹ́ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ̀yin fúnra lára yín ẹ lè máa rèrò àwọn èròǹgbà tí ó tọ́. Àwọn èròkérò lè máa wá sí yín lọ́kàn nípa ẹni tẹ́jọ́ ń fẹ́ra, tàbí kẹ́ ní ààyè iṣẹ́ lọ́jọ́ ti tòní tó ṣe pé ilé fẹ́ àfẹ́tì ọjọ́ tòní fún yín. Ẹ ní láti clear mind yín dáadáa lọ́jọ́ ti tòní o. Ẹ clear mind yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́sì má finú tẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní ẹ kíyèsára. Èèyàn tó ṣe pé ó dàbí ọ̀rẹ́ lásán sí yín, tàbí ẹni tó ṣe pé ẹjọ́ mọ́ra tẹ́lẹ̀ tó ṣe pé ẹ ti jọ sọ̀rọ̀ tó jọ́ mẹ́ta, ó possible kò ṣe pé wọ́n máa fẹ́ ní èròǹgbà àbí sọ̀tá yín lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní o, pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Ẹ ṣe prayer ohun bí èyíkéyìí kó má jẹ́ ti yín o, torí àwọn èèyàn tó dàbí ọ̀rẹ́ ó ṣeé ṣe kó máa èròǹgbà tí ó tọ́ sí yín lọ́jọ́ ti tòní. Kẹ́ kíyèsára. Bákan náà sì rí ẹ lé ní nǹkan kan tẹ́ fẹ́ stress lé lórí fún èèyàn kan tí ó súnmọ́ yín lọ́jọ́ ti tòní, tó ṣe pé stress náà fẹ́ pọ̀ díẹ̀, tó sì lè ṣeé ṣe kó fẹ́ àfẹ́tì lè rárá yín díẹ̀ lọ́jọ́ ti tòní. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kéènì lè lọ dáadáa. Tẹ́ bá pàdé èèyàn tuntun lọ́jọ́ tòní, ẹ má fàyè gbà wọ́n nínú ìgbésí ayé yín o, látàrí pé ẹni ilé lòǹgbà tí ó tọ́ tó fẹ́ wá dá sínú ìgbésí ayé yín. Ẹni ilé jẹ́ ni tó ṣe pé ó ní nǹkan kan tó jẹ́ bí mission tó fi wá ṣe nínú ìgbésí ayé yín láburú. Ẹ kíyèsára lẹ́ni, ẹ má fàyè gbẹ̀yàn kankan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ìbájọ́ ọkùnrin ló toast ẹ, ìbájọ́ obìnrin ló ń ṣe sí ẹ lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní o. Ẹ neglect àwọn èèyàn báyìí lọ́jọ́ tòní. Tíyàn tuntun bá wọnú ayé yín lọ́jọ́ tòní, ẹ má fàyè gbà wọ́n. Wàhálà ló máa fẹ́ dá sínú ìgbésí ayé yín, kẹ́ kíyèsára. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ẹ wulẹ̀ wà lókì ló ti dára jù. Ẹ kíyèsára púpọ̀. Níbi iṣẹ́ issue máa wáyé. Bẹ́ẹ̀ sì ni àárín yín àti olólùfẹ́ yín issue máa wáyé ń bẹ̀. Bákan náà sì ré ibi tẹ́ ti ń rò pé ó dàbí ìgbà pé opportunity kan ń bọ̀, ó ṣeé ṣe kí ó rí bákan kó fẹ́ jẹ́ pé what I order versus what I receive ló máa fẹ́ jẹ́ lọ́jọ́ tòní o. Ẹ ṣáà wà lókè, ẹ ṣe prayer lọ́jọ́ tòní. Gbogbo ogun èyíkéyìí inú ìgbésí ayé yín lọ́jọ́ tòní k'Ọlọ́run kó bá yín tì dànù. Stress àwáyé látọ̀dọ̀ olólùfẹ́ yín lè máa èròǹgbà tí ó tọ́ sí yín. Olólùfẹ́ yín lè máa hulẹ̀ sí ní múdù tó dára tó ṣe pé máa wọ̀ pé kí ló ṣe é, kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé inú yín lè dédé máa bí wọn lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ wà lórí ọwọ́ yín. Ẹ̀yin náà ẹ má fi ṣèbínú. Àsìkò tá a wáyé nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ọ̀run lọ́wọ́, òun ló jẹ́ kó máa rèrò tí ó tọ́. Ó lè jẹ́ pé nǹkan kékeré lẹ máa wù níwà tó ṣe pé wọ́n fẹ́ gbaná jẹ, tí wọ́n fẹ́ fi bínú, tí wọ́n fẹ́ fi máa yàndì pẹ̀lú yín. Ẹ kíyèsára lọ́jọ́ ti tòní. Bákan náà sì ré ibi tí ẹ ti ń ro kan pé oore máa wọlé láti bí báyìí, oore ọ̀nà jíjìn ìfẹ́ tó mi lọ́wọ́, àǹfààní ìfẹ́ tó mi lọ́wọ́, tàbí nǹkan tẹ́ tí ń expect pé nǹkan ńlá kan. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, kẹ́ ṣe prayer kí nǹkan náà wọlé fún yín, ṣùgbọ́n ẹ má fọkàn sí ju bó ṣe ẹ lọ. Ó ṣeé ṣe kí ìrìn àjò kan fẹ́ stress yín lọ́jọ́ tòní. Èní òwúlẹ̀ dára fún yín láti fi lẹ́ẹ̀rín ìrìn àjò látàárọ̀ títí di bí nǹkan bí ọ̀sán. Tó bá ti di bí nǹkan bí aago 4-5 ìrọ̀lẹ́ lè jáde, kò sí wàhálà. Bákan náà aago 4-5 ìrọ̀lẹ́ yẹn náà stress ibi iṣẹ́ náà tún lè wáyé. Stress lè wáyé dáadáa ibi iṣẹ́ lọ́jọ́ ti tòní, tó ṣe pé customer gan lè máa price ọjà bó ṣe wọ́n. Customer lè máa stress yín dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, kẹ́ fọgbọ́n ṣe kí ni lè lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá pàdé èèyàn lọ́jọ́ tòní, ẹ kíyèsára lọ́jọ́ tòní o. Ẹ ṣọ́ra ṣe ní ọjọ́ tẹ́ lè fi welcome olólùfẹ́ tuntun nínú ìgbésí ayé yín. Anything friendship, anything relationship, ẹ rebook ẹ pátápátá lọ́jọ́ tòní, ẹ reject ẹ pátápátá lọ́jọ́ ti tòní, torí friendship tuntun yẹn ó máa wá dá wàhálà lẹ́sìnú ayé yín ni. Relationship tuntun yẹn ó máa bí stress àbí wàhálà fún ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ yín ni. Ẹ kíyèsára lọ́jọ́ ti tòní pẹ̀lú fífàyè gbèyàn tuntun nínú ìgbésí ayé yín. Ẹ má ask ẹni kankan out, ẹ má sì fàyè gba approach ẹnikẹ́ni lọ́jọ́ ti tòní, kẹ́ fọgbọ́n ṣe. Ṣùgbọ́n iṣẹ́ ó lè mẹ́hẹ̀, relationship yín náà lè mẹ́hẹ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni iye owó náà lè mẹ́hẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ nígbàgbọ́ pé tẹ́nì bá rí bákan ọ̀la ń bọ̀ wá dára. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ọjọ́ tó sunwọ̀n sí ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tòní ó ṣeéṣe kó ṣe pé ibi tẹ́ ti ẹ̀rù kan re sí rárá kó re wọlé láti bẹ̀ gọ́lọ́. Nǹkan tẹ́ ti iṣẹ́ fún rárá kó wọlé fún yín. Opportunity tuntun máa sílẹ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ grab ẹ má ní mi sọ fún yín. Ẹ grab opportunity èyíkéyìí lọ́jọ́ ti tòní. Opportunity a máa fly around fún yín lọ́jọ́ tòní, tó ṣe pé opportunity lè wáyé látara family. Ó lè jẹ́ ogún kan ló máa pín kàn yín.
ó lè jẹ́ fámílì ọ̀rẹ́ kan ni nǹkan kan máa kàn tó máa ní ìwọ náà tẹ̀lé mi jájọ lọ, ó ṣeé ṣe kẹ́ ṣáà ráǹfààní jẹ lọ́jọ́ ti tòní bí ìfà ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ ti tòní. Ní ìdàkejì ìsìrè lọ́wọ́ àṣálẹ́ tòní ó ṣeé ṣe kó opportunity ọ̀nà jíjìn náà tún wá fọba lé ire ọ̀nà jíjìn lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ire tẹ́ ẹ̀rọ kan rárá látọ̀nà jíjìn máa wọlé fún yín lọ́jọ́ tòní. Connection máa tún wáyé láàrin èèyàn àtìyàn tó wà látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọwọ́ wọlé máṣálẹ̀ tòní ẹ lè pàdé èèyàn látọ̀ online tó ṣe pé ọ̀nà wọn máa jì sí yín, tó ṣe pé ìbáṣepọ̀ yín dẹ̀ máa wọnú ara, tó ṣe pé ọmọ aláǹfààní tó pọ̀ tí wọ́n fẹ́ ṣe fún yín nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ìní ìdára láti fi polówó ọjà yín dáadáa, ẹ polówó ẹ̀ fáwọn èèyàn tó wà káàkiri àgbáńlá ayé kó wá bá yín dúnàdúrà lénìí. Ọjọ́ rere ló jẹ́ fún yín lọ́jọ́ tòní, kò sí wàhálà rárá. Intimacy yín máa dìpọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Ó ṣeé ṣe kó dàbí ìgbà pé spark tuntun máa wọnú marriage yín, tá dàbí ìgbà pé ìyàwó mi tún dàbí ọmọ 17 years, ọkọ mi tún dàbí ọmọ 21 years lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ bá sì jẹ́ single tẹ́ bá pàdé èèyàn lọ́jọ́ ti tòní, ẹni tẹ́jọ́ pàdé yẹn friend with benefit ni ọ̀rọ̀ yín máa jẹ́. Ìrìn àjò yẹn lè má lead sí marriage rárá, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín yẹn máa wà okay ní ti ọ̀rẹ́ lásán ní ọjọ́ ti tòní, tó yẹ pé ọ̀rẹ́ lásán náà sì lè last dáadáa láwọn ọjọ́ iwájú tá à ń wò lọ́ọ̀kan yìí. Iṣẹ́ lọ dáadáa lé ní relationship yín lọ bó ṣe kó lọ, irínwó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 3:25 ní ọ̀sán sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tó gbà kíyèsára ló jẹ́, látàrí pé ó ṣe ṣe kí ẹ má ní clarity nípa àwọn kankan. Ẹ lè jí lówùúrọ̀ kó ṣe pé ẹ má ní nǹkan kan tẹ́ fẹ́ mójútó, bóyá níbi iṣẹ́ àbí níbikíbi tó ṣe pé nǹkan náà ó fẹ́ bí oore fún yín. Nǹkan náà lè jẹ́ nǹkan tó ṣe pé ẹ ti ń dunnú pé àti bá tiẹ̀ ti ṣe màá ríre ìdùnnú lórí ẹ̀. Ó lè jẹ́ mistake kékeré báyìí lọ́tà yín máa ṣe tó ṣe pé á fẹ́ dà nǹkan náà rò. Ẹ farabalẹ̀ dáadáa lọ́jọ́ tòní, ẹ plan dáadáa, ẹ kọ́kọ́ clear mind yín. Àwọn distraction lè fẹ́ máa wáyé lọ́tùn lósì, ẹ má fàyè gba distraction rárá lọ́jọ́ tòní. Àwọn èrò míì lè fẹ́ máa cross mind yín lásìkò tẹ́ ń ronú nípa nǹkan gidi lọ́wọ́, ẹ má fàyè gba lọ́jọ́ tòní kẹ́ reject ẹ̀ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín lè hùwà tó ṣe pé á fẹ́ da nǹkan rúfọ́ta yín lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, tàbí kó olólùfẹ́ yín nílò àwọn kankan lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ máa du tolólùfẹ́ yín, ẹ sì tún máa fẹ́ máa du ti ọ̀rọ̀ iṣẹ́ yín náà lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀ máa mú láyà yín gbágbẹ́gbẹ́ lọ́jọ́ tòní. Ẹ̀yin sì rí kò dára kí ẹ gbé nǹkan sọ́kàn ju bó ṣe yẹ lọ, kó má bàa máa fa àyà dídùn fún yín, kó má sì affect breathing yín lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n ṣe lénìí. Tó bá gba kí ẹ sún iṣẹ́ tó ṣe kókó tẹ́ fẹ́ ṣe yẹn kẹ́ sún sí ọ̀la, kò sí wàhálà, ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n níbi iṣẹ́ kẹ́ wá máa ronú lé, kẹ́ tún máa ronú iṣẹ́, kẹ́ máa ronú ti ìyàwó, kẹ́ máa ronú tọkọ mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn, ó ṣeé ṣe kí ó fẹ́ bí mix up tó lágbára tẹ́lẹ̀ sì lè fẹ́ dà nǹkan rú fún ọ̀tá yín lọ́jọ́ tòní. Nǹkan tó ń dùn mọ́ yín nínú ẹ gbàdúrà kẹ́ má rí ìbànújẹ́ lé lórí lọ́jọ́ tòní. Àwọn ọmọ yín náà sì rí ẹ fálẹ̀ mọ́ wọn dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí nǹkan tuntun kan kí ó jẹyọ, bóyá àìsàn ni, bóyá nǹkan kan kó jẹyọ fún ọ̀tá wọn tó ṣe é pé máa fẹ́ máa wọ̀ pé irú kí tún lélẹ̀ báyìí, báwo mo fẹ́ gbé lè ṣe báyìí. Ó ṣeé ṣe kọ́rọ̀ ilé kó wà lọ́kàn yín gbágbáwá lọ́jọ́ tòní, ìyẹn ìyàwó àtọmọ. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ ṣe prayer tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní, kẹ́ má rí láburú, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú. Ẹ sì kí ẹ̀fún ilé dáadáa lọ́jọ́ tòní, ẹ kí ẹ̀fún ọmọ, ẹ kí ẹ̀fún ìyàwó, ẹ kí ẹ̀fún ọkọ dáadáa lọ́jọ́ ti tòní. Tẹ́ bá lọ síbi iṣẹ́, iṣẹ́ á lọ dáadáa, ṣùgbọ́n ẹ má gbé èròǹgbà àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílé yẹn, ẹ má gbé sọ́kàn ju bó ṣe yẹ lọ, kó má affect iṣẹ́. Owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Tó bá sì yẹ pé bóyá nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn wà important, tẹ́ mọ̀ pé tẹ́ bá ṣe mistake kan bẹ́ẹ̀, mistake yẹn lè lágbára, ẹ lè fi ẹlòmíì sí díẹ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Nǹkan kíkan tó bá wáyé invite yín sí lọ́jọ́ tòní pé lágbájá wájú àjọ lọ jẹ̀gbádùn, wájú àjọ lọ gbafẹ́, wájú àṣe ṣìnà lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ṣìnà ṣíṣe, ẹ jìnnà sí nǹkan bíi pleasure láti ibikíbi, ẹ jìnnà sí pé bóyá jẹ́ ká lọ jẹun nílé ọ̀rẹ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan wọ̀nyí wọ́n lè fi pọ̀ta yín lára gidi gan. Kẹ́ kíyèsára, ẹ wà lórí ọwọ́ yín, ẹ jẹun láti ilé, tàbí better still kẹ́ wá nǹkan tẹ́yin fúnra ara yín máa jẹ lọ́jọ́ tòní dára. Aago 7 kọjá ìṣẹ́jú 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ yìí tó jẹ́ ọjọ́ tó ṣe é pé gbà kíyèsára fún yín o. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ Capricorn, ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní nínú ilé gangan. Ó ṣeé ṣe kí àwọn family kọ́ máa ní èrò tó da sí yín lọ́jọ́ tòní o, tàbí kí stress fẹ́ wáyé láti ibẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pọ̀rọ̀ family yẹn gan ló máa wà lọ́kàn yín gbágbágbá. Family member kan lè fẹ́ máa rèrò tí ó tọ́ sí yín lọ́jọ́ ti tòní, kódà wọn lè fẹ́ nawọ́ aburú sọ́ta yín lọ́jọ́ tòní. Tẹ́ bá jí kẹ́ ṣe prayer pé gbogbo aburú èké yìí láti inú màlẹ́bí, láti ibikíbi ni, kó bìlà sígbó, kó jìnnà sí yín gégérégé, kíbi kó lọ, kí ohun burúkú kó lọ, kó digbó rere lọ́jọ́ tòní. Ọjọ́ ìtújọ́jọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín stress àfẹ́pọ̀ kan lọ́jọ́ tòní. Health challenges náà máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Àìsàn tuntun lè fẹ́ jẹyọ, ìpèníjà tuntun lè fẹ́ jẹyọ lọ́jọ́ tòní. Ẹ ṣáà ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, àti spiritual attack àti physical attack kó má bá yín, kó má kàn yín rárá lọ́jọ́ tòní. Tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní náà, tàbí nǹkan bí aago 12 òru ọjọ́ ti tòní, ẹ lè mu atare hóró kan pẹ̀lú
ojú ológbò táwọn míì tún máa ń pè ní ojú ẹyẹlé ẹyọ kan, ìyẹn èso wérenjéjẹ hóró kan ẹ gbé mì láì jẹ́ kó kan eyín yín lọ́jọ́ ti tòní. Èyí lè serve as spiritual protection fún yín lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ tún lè mú góńgó orí ewé tán pè ní ogbe orí àkùkọ, góńgó orí ẹ̀yẹ lè mú pẹ̀lú atare ẹyọ kan kí ẹ lọ papọ̀ kí ẹ sín gbẹ́rẹ́ sí àwùjẹ yín kí ẹ fi rákẹ́ ṣe prayer lé lórí. Gbogbo nǹkan tó jọmọ́ spiritual attack èyíkéyìí kó má kàn yín kó má bá yín lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ síbi iṣẹ́ lénìí, iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n stress àfẹ́ pọ̀ dáadáa níbi iṣẹ́. Ṣùgbọ́n bí stress yẹn ṣe pọ̀ tó bá ṣe pé health yín gbé láti ṣiṣẹ́ lénìí, ẹ máa ríre gbámú lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Sickness tó bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó fẹ́ pẹ́pẹ́pẹ́ kí ó tó san kẹ́kẹ́ sára ẹ̀ní rí láburú. Àìsàn burúkú ni wọlé tàn ìwá láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́ ní gbogbo ọ̀nà, kò sí wàhálà lọ́jọ́ tòní, kò sí ìdààmú rẹpẹtẹ. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa rí dùnú lórí gbogbo nǹkan pátápátá. Àwọn nǹkan tuntun máa sọ sí yín lọ́kàn tó ṣe é pé á sì máa múnú yín dùn pé ó tiẹ̀ ti dá, mo ti gẹ́ẹ̀tì mo fẹ́ ṣọ̀rọ̀ ayé mi gbà báyìí, mo ti mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe báyìí ló máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ ti tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn á dùn alárinrin lọ́jọ́ tòní. Àwọn èèyàn á pè yín pé lágbájá wá jájọ ṣe lọ́jọ́ tòní, lágbájá jájọ ṣiṣẹ́ ìbá lọ́jọ́ tòní, yẹn support ẹ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá báyìí dáradára ló máa rí lójú àwọn èèyàn. Gbogbo nǹkan tẹ́ bá ṣe ò ní bí ọmọ aráyé nú rárá lọ́jọ́ tòní o, tó ṣe é pé ẹ máa wà creative gan, ọpọlọ yín á jí pépé, ẹ máa sharp dáadáa láti lè káàṣì àwọn nǹkan lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, àwọn èèyàn á gbá tiẹ̀, wọ́n á gba wẹ̀rí ẹ̀ bí ìgbà pé lẹ́ni yìí ó mọ nǹkan tó ń ṣe gidi gan. Wọ́n á fún yín lákólèdì lénìí, wọ́n á appreciate yín dáadáa lọ́jọ́ tòní. Èní yẹn má wá gbéraga rárá, ẹni ìrẹ̀lẹ̀ dáadáa ló dára lọ́jọ́ tòní. Ẹ lè fè ní pilẹ̀ nǹkan tuntun, kò sí wàhálà. Nǹkan tuntun tẹ́ bá pilẹ̀ láti brain yín gangan, nǹkan tuntun náà lè là yín, ó lè bíire fún yín, ó lè bí ọlá fún yín lọ́jọ́ iwájú tó ṣe pé tẹ́ bá máa kórógbìn ẹ̀ báyìí á dàbí ìgbà pé títí láéláé lẹ́ẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ ní ọjọ́ oríire lọ́jọ́ tòní. Jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà lọ dáadáa, ire ó náà wọlé fún yín lọ́jọ́ ti tòní. Kódà ó ṣeéṣe kí ẹ rí ìwọ́ọ̀dù tuntun lọ́jọ́ tòní tàbí ẹ̀bùn tuntun tàbí àǹfààní tuntun lọ́jọ́ tòní. Aago 7 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ ìgbọ́gbọ́n, ọjọ́ ìgbàkíyèsára dáadáa, ọjọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ẹ fẹ́ ní ìpèníjà owó díẹ̀ lọ́jọ́ tòní. Expectation tí ẹ ti ń expect ohun tẹ́ tí ń iṣẹ́ lé lórí láti jọ ẹ ṣe prayer kí nǹkan náà kó má dáwọ́ lójijì. Tàbí ohun tí èèyàn bá promise yín tó jẹ́ nǹkan tuntun ẹ ṣe prayer lọ́jọ́ tòní lé lórí kí nǹkan náà kó wọlé fún yín nírọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ ní ẹ̀ ń kówó lórí nǹkan tuntun kankan lọ́jọ́ tòní. À ń kówó lórí nǹkan tuntun lọ́jọ́ tòní, problem ló máa bí o, issue ló máa bí torí tẹ́ bá ra nǹkan tuntun náà ó ṣeéṣe kó padà fẹ́ bàjẹ́ ní kíákíá tó fẹ́ máa fún yín stress bí ìgbà pé àtà ló ní kí n ra kinní yìí o, fùfú lọ́lọ́ta fún mi ní fóònù o. Àwọn kan ilé wáyé lọ́jọ́ tòní tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Tí owó bá wà lọ́wọ́ yín ẹ fọgbọ́n handle ẹ̀ dáadáa. Iṣẹ́ lọ dáadáa lótìtọ́ àti lódodo, kò sí wàhálà níbi iṣẹ́, ṣùgbọ́n ní ti ire owó yẹn, ní ti ìdàgbàsókè yẹn ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Èní ẹ gbọ́dọ̀ múra yòyòyò, ẹ gbọ́dọ̀ múra ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní torí àwọn èèyàn alára yín wọ́n fẹ́ bínú yín lọ́jọ́ tòní. Ìmúra yín lè fẹ́ máa bí àwọn èèyàn nú dáadáa lọ́jọ́ tòní. Ẹ wọṣọ in a simple way lọ́jọ́ tòní kó má dàbí ìgbà pé bí mo ṣe wọṣọ òun ló ń bí wọn nínú lọ́jọ́ tòní tó fi ń ṣe aburú sí mi, wọ́n ìfẹ́ gbégi dínà ya ayọ̀ mi. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ̀ ní rí wàhálà, ẹ̀ ní rí dààmú, ire á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá fọgbọ́n ṣe tí ẹ fẹ̀lẹ̀ ṣe tẹ́ fálẹ̀ mọ́ iṣẹ́ dáadáa, expectation yín ẹ má fọkàn sí ju bí ó ṣe yẹ lọ kí ó lè wọlé fún yín. Ẹ sì ṣe prayer lé lórí láàárọ̀ tẹ́ bá jí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.